Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi tẹ́ bá ti ń wò mí. Gẹ́gẹ́ bí àṣà mi, nǹkan tí ò lè fúnyàn, ọlọ́gbọ́n nìkan ni mo pè. Ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó tún ní àròjinlẹ̀. Ní òwúrọ̀ yìí, mo wà pẹ̀lú kí ló pẹ́? Ọlọ́yọ̀ọ́. Méje ọmọ alágogo. Ẹ bẹ́ẹ̀ fi oríkì yẹn délẹ̀ fún mi. ọmọ jákujá ni mí ni bàbá mi ìnà fi ń pè ní wípé tó Aláàfin ló mọ rán wa ń ṣe dáadẹ sí wa alágogo dẹ ni wá àwa là máa ń sọ pé tó lónílé lálejò lọ́mọdé lágbà kẹrin yín bá sọnù ẹ wà tọmọ yín bá sọ ẹ mọ wà bó ti gẹ́gẹ́ bí bàbá tèmi tó ṣe ń bá mi sọ̀rọ̀ láti kékeré mi ló fi máa ń kì mí wípé ẹ̀gbọ́n jàgbó kẹ́ni má fàkúrẹ̀ lẹ́kún ọmọ ajílà lọ́ọ́ sọ àjùfọ̀ gbogbo gbàgbéje ó kì í tí bàbá mi fún mi láti kékeré mi Oríkì yín nìyẹn. oríkì wa ni. Gẹ́gẹ́ bí nǹkan tí ẹ̀ ń sọ fún mi, ẹ̀yin ní alágogo ọba àwa lágogo àwa là ń lo agogo fọba tẹ̀ ń kéde bẹ́ẹ̀ ni láti lé ẹ̀jẹ̀ mu láti lé ẹ̀jẹ̀ mu ṣẹmoríkì ẹ̀jẹ̀ mu. ẹ̀jẹ̀ mu àmóríkì ẹ̀ ẹ̀jẹ̀ kẹ́ ẹ mu òní ń pè òtí àwọn èèyàn náà sọ di jákujàku ẹ̀jẹ̀ ẹ mu òní ń pè wá tẹ́bí má pa yín tí nǹkan kan àádẹ máa ń fún yàn ló ń jẹ ni ìlà fi jẹ ẹ̀jẹ̀ ẹ mu gẹ́gẹ́ bó ṣe jẹ́ nìyẹn. Ẹ mọ oríkì Aláàfin Ọ̀yọ́ gangan. Ah! ọmọ kó ọmọ òfò ọmọ àdánù ọmọ àjírí ọmọ àjíkò agbègbè àdó sẹ́yìn ìpè lẹ́lẹ́yìn ìkùlé tẹ́lẹ́yìn ìkùlé ọ̀gbọ̀dọ̀ jáde okùn abẹ́rẹ́ tí ó yá oríkì Aláàfin nù ikú àbáyé yìí igbákejì òrìṣà oríkì rẹ̀ ni mo Ǹjẹ́ ẹ mọ nǹkan tó bí oríkì Aláàfin Ọ̀yọ́ gangan tó fi ń kí Aláàfin Ọ̀yọ́ báwọn? bàbá rẹ̀ Bẹ́ẹ̀ ni. bàbá rẹ̀ nígbà ayé kọsẹ̀ bẹ́ẹ̀ bàbá rẹ̀ ló ní àkúnlẹ̀ mu tí àkúnlẹ̀ mu jẹ́ ibẹ̀ ni bàálù fẹ́ máa bà sí òtí bàbá rẹ̀ kò gbà nígbà ayé rẹ̀ pàtó bí Aláàfin kò gbà ó ní a máa kó òun lóbìnrin lọ ibẹ̀ ló ti ní wàhálà ti gbé tó ti di wípé tó wọn lọ mú Aláàfin lẹ́kọ̀ọ́ wá nígbà tí bàbá ẹ̀ kú iná fi lọ mú Aláàfin wá láti Èkó kó tó di wípé òun lọ wá ìjọba kó sì pé ìṣẹ̀yìn díẹ̀ òun náà tó lélẹ̀ tá a tó ń gbìyànjú kó náà tó kọjá iye rẹ̀. Ìyẹn bàbá àti ọmọ. ọmọ ni mò ń tún sọ̀rọ̀ rẹ̀ bàbá ti bá tiẹ̀ lọ ọtí ọmọ gangan àìní sùúrù rẹ̀ òun ló jẹ́ ọ̀nà kú yàtúkú yẹn torí ìrìnkúrìn ìwàkuwà ojúkan kókó má fọ̀ kò sí bàbá ẹni tí ó mú mi òun ló ń ṣaláàfin. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ẹ̀ ń sọ fún mi, Aláàfin tó gbéṣẹ̀ kí yìí tó jẹ àbí bàbá Aláàfin tó gbéṣẹ̀. Gangan ìlọmọ náà tó ń gbé. Gẹ́gẹ́ bí nǹkan tẹ́ ẹ̀ ń sọ, ìgbésẹ̀ tí bàbá gbé. òun náà lọmọ náà tó gbé o. But gẹ́gẹ́ bí ọgbọ́n. ó ló ń ba lórí ohun gbogbo. ìyàwó òyìnbó abalẹ̀ àní tẹ̀bí ìgbà tó máa lọ náà ibi tó lọ kú sí ọ̀hún náà tẹ̀bí lé alẹ́ ẹ̀ náà lọ kú sí kí a tó gbé wá àdẹ̀sí kò sì rí nìyẹn. Ẹ ṣé gan gẹ́gẹ́ bí nǹkan tí ẹ sọ fún wa àti ọ̀rọ̀ tí mo gbọ́ lẹ́nu yìí ó jẹ́ kí n mọ̀ pé alábàáṣe Aláàfin Ọ̀yọ́ ní mí. Bẹ́ẹ̀ ni ẹ ṣé bí ẹ ṣe wá ń sọ̀rọ̀ ìbáṣepọ̀ wo ló ń bẹ láàárín bàbá yín àti Aláàfin? ẹ ṣeun mo dúpẹ́ àgbájọ ní ilé tí a ti bí ìyá mi èmi lèmi ń gbẹ̀rán lọ f'Aláàfin ìwà wa ní Ọlọ́run àdàbà ní àgbájọ yẹn àwa la kọ kò sí káalẹ́ kò sí káàárọ̀ kò sí wá sí ní káròdé
ìwà ni ó kù ikú gbẹ́ẹ́dẹ́ sáré ẹ̀sìn ni ó kù ikú gbẹ́ẹ́dẹ́ sáré àdáàrú mọ́jọ dìde ńlẹ̀ torí ọlọ́run sáré títọ́ ìtawà bá ẹ̀sìn yóò kù wá kù bá a dé sáré o torí ọlọ́run kù wá kù bá a dé sáré o torí ọlọ́run sáré tó àwa ń jíwèrè fún wọn ni àdéhùn agogo fún wọn èmi ẹjẹ mú àgbájẹ ọlọ́run àdàbà òru ọdún ẹ̀ ni mo gbé dàgbà òun lọ́kọrin ìwà ni ó kù ikú gbẹ́ẹ́dẹ́ sáré ẹ̀sìn ni ó kù ikú gbẹ́ẹ́dẹ́ sáré adáàrú mọ́jọ dìde ńlẹ̀ torí ọlọ́run sáré ti tó ìwà mọ́lẹ́kà ìdìde ńlẹ̀ o torí ọlọ́run sáré ti tó síbítẹ́tù alákàtọ́mọ ìdìde ńlẹ̀ o torí ọlọ́run sáré ti tó dá ìtawà ń ṣe nígbà tí wà nìyẹn tí bàbá mi tí mo jogún lọ́wọ́ wọn. gẹ́gẹ́ bí ìkọ̀tẹ̀sí ẹ sọ fún wa yìí ó jẹ́ ká mọ̀ pé alábàáṣe ni bàbá yín. bẹ́ẹ̀ ni. ẹ ṣé gan-an adúpẹ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹ̀yin tí ẹ bá ní ọ̀rọ̀ kan tàbí kejì tí ẹ fẹ́ bi ọlọ́yọ̀ọ́ ẹ tẹ́ sórí comment section ó máa dá yín lóhùn mò ń bọ̀ mi ò tíì dé.